بشرى لنا معشر الإسلام لنا من العناية ركنا غير منعدم من العناية ركنا غير منعدم. ní àkọ́kọ́ mo kí gbogbo mùsùlùmí ayé pé a kú oríire tèní. بشرى لنا معشر الإسلام لنا. oríire tó jẹ́ pé ẹgbẹ̀rún dídàrú dàpọ̀ wọn lè achieve ẹ̀ lélẹ̀. Allah. a kí ọlọ́run lára Fadilatu Sheikh AHMAD AL-MUKTAR. a kí ọlọ́run a tún kí ọlọ́run lára wọn ọlọ́run tó kọ́ wọn máa ṣe. ní ṣókí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà ayé Harun Rashid ká lè mọ iye ẹni tó bá kọ́ mọ́sálásí fọlọ́n tí wọ́n bá ń pè your excellency your eminence kò sẹ́ni tó yẹ kó lò ó tó ju ẹni tó kọ́ mọ́sálásí fọlọ́n lọ. Allah. idha rumtal makarima min karimin fayemi man bana lillahi baytan. tẹ́ ẹ bá ń fẹ́ ẹni tí ẹ pè ní your excellency láyé tọ́lọ́hún ó dẹ̀ tẹ́wọ́ gbà your eminence ayé ẹni tó kọ́ mọ́sálásí ni o. Allah. nínú tan Islam láàrin ìṣẹ́jú díẹ̀ Harun Rashid gbogbo ayé ló mọ̀ yìí pé Subaida ìyàwó Harun Rashid òun lé gungun ẹ̀yìn ẹ̀ òun lé gungun ìjọba ẹ̀ ó wá dijọ́ kan kò síyàwó tí kì í ṣe ọkọ ẹ̀ Subaida rí Harun Rashid fín inú wa bí Harun Rashid ó lóun ò ní fẹ́ mọ́ láyé ó ní tóun bá fẹ́ condition kan ló lè mọ òun fẹ́ tó bá lè lọ sí ìlú tágbára àjọba òun ò dé tí a lọ láàárọ̀ tí a dẹ̀ padà dé kílẹ̀ tó ṣú òun á foríjìn tí ò bá sì yẹn òun ò lè fẹ́ mọ́ láyé. Allah. gbogbo ayé bá ń wo Harun Rashid gbogbo ìlú bá dorí kodò pẹ̀lú àdánwò kẹlẹ́lẹ́ ìlú tó kéré jù ibi tí òpin ọlá Harun Rashid tó dé Mesopotamia ni tí wọ́n bá láwọn ó lọ síbẹ̀ yóò rìnrìn ìjọ 5 àbí 6 pẹ̀lẹ́sìn kó tó padà èyí tó kéré jù nù. arábìnrin yìí ló wá kọ́ mọ́sálásí sínú ààfin Harun Rashid ó wá bọ́ sínú mọ́sálásí ó yan náfìlà obìnrin a máa kọjá àyè ńgbà míì wọ́n á ti rí ọkọ fín tán kọ́wọ́ wọn tó jábọ́ wọ́n bá pe gbogbo àwọn àfáà fatiwa wo ló wà lórí eléyìí wọ́n ní kò sí ìdájọ́ kan ó ti forúkọ Ọlọ́run búra kò sì gbàmọ̀ràn lẹ́nu ẹnìkan kó tó forúkọ Ọlọ́run búra o. Allah. àfáà kan bá dé kí ló dé tí gbogbo yín dorí kodò àlejò lòun òun wá kí Harun Rashid ni wọ́n bá sọ tó ṣẹlẹ̀ fún bí ọba dẹ̀ sí Subaida pẹ̀lú Harun Rashid ìjọba yóò wò ó ní kí ló wá lè ń bẹ̀ ṣebí kò ti lọ lùtàgbára rẹ̀ ò dé ni wọ́n ní bẹ́ẹ̀ ni tá ń wá nìyẹn sẹ́ẹ̀ màlúù kan tó lè lọ tí ó dé títí alẹ́ ó lè mí màlúù kan tó bá lọ bẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ yóò dé. Allah. wọ́n ní ìlú wo ni ó ní ẹ sọ fún Subaida ìyàwó ọba kó wọnú mọ́sálásí kó yan náfìlà araka 2 kó wá jáde. Subaida wọnú mọ́sálásí ó yan náfìlà araka 2 ló bá jáde. àfáà yìí ní gbogbo ìbúra tó o bú Ọlọ́run ti rí kú lórí ẹ ìyàwó ẹ ti lọ bí tágbára ọlá rẹ òde ó ní nbọ lágbára ọlá mi òde ó ní innal masajida lillahi fala tad'u ma Allahi ahada masalasi ilé Ọlọ́run kò sí agbára ẹni tó wọbẹ̀ lẹ́yìn agbára Qur'an lẹ́yìn agbára hadith ni wọ́n fi ń control masalasi orí yìí lọ́lọ́run wá sí fún Sheikh AHMAD al-MUKTAR al-BUKHARI abi Ọlọ́run fún yín o ẹ ní sanu ayé Àmín. àníwọ̀ ló ń bẹ ní ìwòye àná ajé ọ̀kan lọ́mọ ẹ dúró lẹ́gbẹ̀ẹ́ mi ìwọ ló tún ń bẹ ní ìwòye ni mo fọlá Muhammad pẹ̀lú àmì ọba dákun jẹ́ wà bódọ́là o. ọba dákun jẹ́ wà bódọ́là ọba dákun jẹ́ wà bódọ́là o. ọba dákun jẹ́ wà bódọ́là ọba dákun jẹ́ wà bódọ́là. On the oneness of we Muslim and moderation in worship. Allah. That's a special thing I want every one of us to
to look into when it's come to moderation in Islam. Allah. Wallahi al-azim, without moderation, the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam mustn't have achieved so great for Islam. It's true moderation. During the year Amul Fatih, if every one of us can remember, ọdún tá ń pè ní Amul Fatih, lọ́dún tí Ànábì gbàjọba ìlú Mẹ́kà, òun ni à ń pè ní Amul Fatih. Ànábì wọlé láti ìlú Medina pẹ̀lú 40,000 àwọn companions náà bá Ànábì wọlé. Ọdún yẹn ni àwọn Mùsùlùmí ilẹ̀ Mẹ́kà gbà fún Ànábì. Ẹ dákun, àwọn tí wọ́n gbà tà Ànábì níjọ́ yẹn náà tí Ànábì ń wọlé bọ̀, tí wọ́n jẹ́ ẹlẹ́bọ, tí wọ́n gba Islam láàrin ìṣẹ́jú kan, wọ́n jọ wọ Baitul Atiq ni o. Allah. Ọwọ́ pẹ́ ti ṣe kalimatu shahada, wọ́n àti ìkírun rí o, wọ́n àti ìgbàwẹ̀ rí o, pé Mùsùlùmí ni ẹ́, Mùsùlùmí lèmi náà. Ànábì kó gbogbo wọn mọ́ra ni. Kí ló fa tẹ̀fúríkù nínú Islam? Tá a bá continue bá a ṣe ń bá a bọ̀, tí wọ́n ń da gbogbo ẹ̀rú, bú àgbàlagbà, bú olórí, wallahi Islam ò ní pẹ́ tán. Allah. Ọlọ́run ti sọ fún wa nínú Quran pé wala tanaza'u fatafsalu wa tadhhaba rihukum. Do not argue within yourself. Stop fighting yourself. Ẹ má bára yín jà ẹ̀yin Mùsùlùmí. Tẹ́ bá continue láti máa bára yín jà, gbogbo ìbẹ̀rù tí ń bẹ lára yín lákò kúrò. Allah. Kírísítẹ́nì ò jẹ́ dánwò kéèyàn máa ti Mákà bọ̀ kó máa ti Hájì bọ̀ kádẹ lọ arrest ẹ mo bọ̀ dákẹ́ kéèyàn máa ti Hájì bọ̀ gbogbo nítorí ó ṣe kádẹ lọ arrest ẹ lẹ́nu aircraft from Hájì to prison. Kírísítẹ́nì ò jẹ́ dánwò ẹ̀wò fún Mùsùlùmí. Allah. Kí ni tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ìtìhádù wa ìṣọ̀kan wa Ahlus-Sunnah wọn àrókọ mi jẹ́ Mùsùlùmí ni wọn. Tìjàníyà òǹtọ̀ríkà wọn àrókọ mi jẹ́ Mùsùlùmí ni wọn. Àwọn àfáà àkọ́mọ ń kéwú wọn àrókọ mi jẹ́ Mùsùlùmí ni wọn. Níwọ̀n àgbà tá àwa àrókọ mi jẹ́ ẹ tún wá wò kan kí n fi parí ẹ̀ a lè dá Nàìjíríà rú ń sìn kémi wá kọrí sí Saudi Arabia kí n wá ní àti fọ̀rọ̀ ẹ̀sìn dá Nàìjíríà rú o innamal mu'minina ikhwa ọmọ ìyá ni mo jẹ́ ń bí o ẹ sí géètì fún mi béèyàn ní visa ọlọ́jọ́ tí ó di o. A lè lọ sí Egypt bá a ṣe jọ jẹ́ Mùsùlùmí tó wọ́n padà lé wa kúrò ń bẹ̀ ìlú kan tá a ní ní ìtajọ gbé láì ní visa. Why can't we maintain peaceful coexistence? Why can't we learn how to live together in peace? The way Prophet Muhammad sallallahu alaihi wasallam has lived with Sahaba. Among those Sahaba are those whom their Islam were not perfect. The Prophet managed everybody. Àmọ́ bá a ṣe manage ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Yorùn tó wá ṣẹlẹ̀ ń sìn ni ó tún wá gbé wà dání yà padà. Mọ́sálásí tí ò sírú ẹ̀ ní gbogbo Nàìjíríà. Ẹni tó bá lóun rí mọ́sálásí tó dáa tó buhaya tó Muhammadu ROSULULLAH Mosque ní Nàìjíríà yìí kó wá sọ̀bi tó wà. Ògo ńlá lélẹ́yìí. Ẹ jẹ́ kí mọ́sálásí yìí kó jẹ́ ntí ó unify wa. Ẹ jẹ́ kí mọ́sálásí yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo Mùsùlùmí ni ó láǹfààní sí. Nítorí náà níparí àbí Ọlọ́run mọ́sálásí yìí Ọlọ́run ṣe ń sábà bí oríire fáwọn tí wọ́n kọ́. Àbí Ọlọ́run bá wa dá àlàáfíà padà sí àwùjọ Mùsùlùmí ilẹ̀ Yorùbá. Bá a ṣe bá Ìsìláàmù lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣe tí ń dùn tínú gbogbo wa ń dùn. Ó ti dé level pé Mùsùlùmí sí Mùsùlùmí tí wọ́n bá sálámà síra wọn ń sìn wọ́n ń yẹ ọwọ́ alẹ́lẹ́ yóò ń ṣe Mùsùlùmí. Lẹ́yìn ìgbà tí Kùránì wala tuzaku anfusakum huwa a'lamu biman ittaqa. Òun Ọlọ́run lòun mẹni tó mọ́ ẹ mọ́ fọ̀rọ̀ ayín mọ́. Níparí mo tọrọ àdúrà fún ọmọ ìyá mi Alhaji Sakirudeen Adébáre ọ̀kan lọ́mọ tán bá ń pèèyàn lórúkọ yẹ kó máa ròyàn ọ̀kan lọ́mọ ni o. Àwa tá a jọ ń bẹ lójú ogun la mọ̀ pé ọ̀kan lọ́mọ ni. Nínú nǹkan tí ó wù mí láyé ni kí n dé police station kí n máa wá lọ kọ̀wé níwájú ọlọ́pàá àwọn tó yẹ kán rí wa kán máa sọ pé ẹ máa wọlé ẹ máa rọra wọ́n wá dẹni tá ń bẹ̀. Ọ̀kan lọ́mọ gbìyànjú fún Islam. Gbogbo àwa àfáàlẹ̀ Yorùbá amọ̀rírì ọ̀kan lọ́mọ. Ọlọ́run tó ní wa yóò bá a san ọ̀kan lọ́mọ lẹ́san dáadáa. Subhana rabbika rabbil izzati amma yasifun. Àní kan parapọ̀ wọn mọ́lé. Ìrà wọn pawọ́ pọ̀ wọn máa gíyan.
mùsùlùmí ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ronú kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ o. kí a máa jẹ wá tìrantìran. kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. masha Allahu alaikum. Akí bàbá wa Akewugba Gold. Ẹ sọ ọ̀rọ̀ góòdù náà ni ọ̀rọ̀ tí ẹ sọ lẹ́nu. Ọlọ́run kó má ṣàbá ṣàlékún ìkún nípa rẹ̀ fún yín. Àlékún àánú Ọlọ́run kó má bá wa bá yín. Ní tí wọ́n sọ náà ni pé ẹ dákun gbogbo àwa mùsùlùmí. Èsì ọ̀rọ̀ ti tó lórí Facebook. Èsì ọ̀rọ̀ ní gbogbo ìgbà tí ò já rójúráyè tiwa. Àwa là máa ń ṣàdúrà tá a bá ń ṣe ìrìsí. A ní Allahumma ishgulhum bishagili anfusihim. Ọlọ́run àwọn ọ̀tá wa jí wọ́n bísí tira wọn kán má ráyè wa. Ó wá dàbí pé àdúrà yẹn eré tiwa náà ní ti ń gbà. Àwa là ń bísí. Àwa gangan là ń kó bára wa. Àwa ráyè lọ síwájú mọ́. Mo kí bàbá Sheikh Lukman Adéyẹmọ. Ahlan wa sahlan wa marhaban bi hadratikum. Agbádùn wọn púpọ̀ ní conference. Wọ́n ṣe gudugudu méje àti yàyà plenty. Ọlọ́run dákun má jẹ́ kí ibùsùn náà má jẹ́ ó gbẹ láíláí. Bi haqqi salatil fati. Allati dumtum alayha munzu sigarikum. Wọ́n ní mi lè gbàgbé nǹkan torí pé èmi máa ka salatil fati láti kékeré ni. Òun náà kì í jẹ́ gbàgbé. Ọba tí ò ní kẹ́ máa gbàgbé má sọ ìgbàgbé sọ̀rọ̀ yín. Wala la hawla wala quwwata. Èèyàn pàtàkì ni wọ́n o. Láti Houston, Texas ni wọ́n ti wá. Èèyàn ńlá ni àfa àgbà ni wọ́n. Wọ́n sì tún jẹ́ business tycoon. Ọlọ́run mọ́sà bá wa ṣàlékún àánú fún yín. Nísìnyí báyìí, à ń lọ síbi kútùbà al-Mawlid.